Akí ẹ̀yin ènìyàn wa tí ẹ ń wò wá nílé lóko pé ẹ tún káàbọ̀ sórí ètò wa tòní lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀ sórí Ayekooto níbi tí a ti máa mú àwọn ìròyìn bí ó bá ṣe ń jáde ní yàjóyàjó tàbí àwọn wá fún yín. Mo gbà pé olùtútà wà yìí a ò kí mú òun lómùú ohun tí a ò bá sì rí a kì í sọ. Eléyìí ló máa tún jẹ́ kí a tún nà bẹ́ẹ̀ ká tún nà yẹ lónìí kẹ́tún wá gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wa lẹ́ẹ̀kan sí. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ó ń wo channel yìí á rọ̀ yín ẹ bá wa subscribe sí orí YouTube channel wa, ẹ bá wa like, ẹ bá wa share, bẹ́ẹ̀ ẹ bá kí notification bell kẹ́ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa jàǹfààní àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní yàjóyàjó. Kí ni ta tún mú wá lónìí? Ìṣẹ̀lẹ̀ ńlá, ìṣẹ̀lẹ̀ gbákọ́gbì. Gbogbo ẹ̀yin arìnrìnàjò pátápátá Elédùmarè kò ní jẹ́ kí ẹnì kan kò ní jẹ́ ká sìnrìn. A ní bọ́wọ́, a ní rin àrìn rá, bẹ́ẹ̀ sì ni a ò ní rin àrìn sọnù. Àmọ́ Yorùbá wọ́n ní fọlọ́run sọ tó ń fi okùn ọ̀pẹ̀dẹ̀ gun ọ̀pẹ ni. Tí Ọlọ́run bá ń sọ ó yẹ kí òun náà kí ó máa sọ rẹ̀. Gbogbo apápátá àmọ́ pé ní agbọ́ Ọlọ́run Elédùmarè yóò máa sọ wa. Ojú tó lé ojú tó kù ẹ̀yà Ayekooto lónìí mo tún délé láti wí pé Ayekooto mi tó rìnrìn àjò níbo ló lọ, níbo ló tún gbà lọ. Ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà òun náà mo tún fẹ́ máa fún wa pé àwọn tí wọ́n ń gbé ní gbowó yìí, àwọn tí wọ́n ń gbé nípa yìí ṣe bí tí wọ́n bá béèrè fún tí wọ́n ń fẹ́ tí wọ́n bá fún wọn ṣe bó yẹ kí wọ́n fi àwọn tí wọ́n bá gbé lọ́rùn sílẹ̀ ni. Àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí. Wọ́n á gbé yín, wọ́n á gba owó, wọ́n á tún gbẹ̀mí onítọ̀hún. Eléyìí ló jẹ́ kí ìròyìn kan tí ó tàn rẹ̀ tẹ́lẹ̀ tí kò yí gbé pé wọ́n gba owó lọ́wọ́ arákùnrin yìí, lọ́wọ́ arábìnrin yìí, wọ́n pa arákùnrin yìí, wọ́n tún yìn yẹ́ ẹ̀ níbọn. Ọmọ ọdún 9 tí wọ́n wá mú yìí, ọmọ yẹn ló wá ń narrate àwọn pé nígbà tí a bá lè expose irú ọmọ sírù nǹkan báyìí látọmọ ọdún 9, irú kí lẹ fẹ́ kí ọmọ ọ̀hún, irú kí lẹ fẹ́ kó wà ní ọkàn ẹ̀. Eléyìí ṣẹlẹ̀ nígbà tí arìnrìnàjò kan tí wọ́n rìnrìn àjò láti ìlú Òṣogbo lọ sí ìlú Àbújá. Àmọ́ níbi tí wọ́n ti ń lọ, wọ́n ti dé ìlú Àbújá tán, òun náà ni wọ́n rí àwọn kan tí wọ́n ń bẹ ní ẹ̀gbá ọ̀nà tí wọ́n wọ aṣọ àwọn sójà. Kódà ètò aláàbò ni wọ́n pè wọ́n, àwọn tí ń dáàbò bo dúkìá àti ẹ̀mí ni wọ́n pè wọ́n. Wọ́n mọ̀ wípé àwọn tí ń pani tí ń gbé ní pani. Wọ́n dúró fún wọn lótìtọ́ àti lódodo. Wọ́n rò pé àwọn hámì ni wọ́n ni. Àwọn yìí bá kó wọn ó dínú igbó. Wọ́n kò yá, wọ́n kọ́ ọmọ, wọ́n tún kọ́ ọmọ ẹ̀ ó dínú igbó. Nígbà tí wọ́n béèrè owó, wọ́n bá yẹ láptọ̀pù arákùnrin wò, wọ́n rí i pé iṣẹ́ tárákùnrin yìí ṣe iṣẹ́ tó dáa tó pọ̀ ni, iṣẹ́ tó wú ni lórí tó wuyì ni. Nàbà ni àwọn ò gbà mọ́ o pé 20 million àbí 200 million làwọn ó gbà. Wọ́n bẹ̀bẹ̀ síbi pé iye tí wọ́n fẹ́ gbà yìí wọ́n padà rí owó yìí fún wọn. Àmọ́ àsẹ̀yìn wá sẹ̀yìn bọ̀ níṣe ni wọ́n pa arákùnrin yìí. Ikunle Abiyamo o, ara ta ìyá ẹ̀ pé ọmọ òun lẹ́ ń pa níṣẹ́jú yìí, ǹjẹ́ kí ìyá kó tara ọmọ kó tara wípé òun ru oyún yìí fún oṣù 9, òun sì pọ́n fún ọdún 3. Ara ló ta ìyá yìí, ara ta, àmọ́ níṣe ni wọ́n tún fìbọn ìfọyà ìlẹ́sẹ̀. Ẹ gbọ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ẹ gbọ́ bí ó ṣe lọ. Eléyìí ló fi jẹ́ pé kí gbogbo wa kí a múra. Ẹ káalẹ́, ẹ káàbọ̀ sí orí ìkànnì Koiki Media níbi tí a ti máa ń mú ìròyìn wá sí ẹnu ọ̀nà yín. Òní ni ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2022. Àwọn Fúlàní agbénipa wọ́n tún ti pa ọmọkùnrin kan lẹ́yìn ìgbà tí wọ́n ti gba owó tí wọ́n béèrè fún. Ọmọkùnrin náà wọ́n pa ní ìṣẹ́jú ìyá rẹ̀ ni. Ẹ káalẹ́ mọ́mì wa, kí lẹ́nu ṣẹlẹ̀ gangan tí ẹ fi pè mí? Èní ní 8 of October 2022, aago 8 ó kọjá 19 minutes ló lù. Mò ń gbọ́ yín mà. Nǹkan tí mo ṣe pè yín ò ní pé àwọn kidnapper, Fúlàní kidnapper, wọ́n kidnap àbúrò mi kan lọ́nà Àbújá. Ìgbà tó dẹ̀ gbé, wọ́n gbé ìyá ẹ̀, wọ́n gbé ọmọ ẹ̀, wọ́n dẹ̀ gbé òun náà. Ìgbà tó dẹ̀ gba ransom tán, wọ́n ti pa o. Níjọ́ wo ni wọ́n gbé arákùnrin fámìlì yín tẹ̀ ń sọ yìí mà? Wọ́n gbé ní Monday on 3rd of this month. Okay, so kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Pẹ̀lú wọn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí béèrè owó. Gbogbo èèyàn dẹ̀ negotiate, gbogbo àwọn tó wà ní negotiate wọ́n ṣe pẹ̀lú wọn.
at the end of the day nígbà tó gba owó tó wọ́n ti pa o wọ́n ti pa lánàá Friday. Nígbà tí ẹ negotiate yẹn èlò ni wọ́n náà fi gbà àti pé báwo gan ni ẹ ṣe mọ̀ pé Fúlàní ni wọ́n. wọ́n sọ báwọn fẹ́ gba 10 million at the end of the day ìgbà tó wá rí laptop ẹ̀ tó ní gbogbo ibi tó ti ń ṣiṣẹ́ àti gbogbo nǹkan wọ́n ní 200 million làwọn fẹ́ gbà. Gbogbo Lese wá bẹ̀rẹ̀ sí ẹni tó ń bá wọn ṣe negotiation yẹn bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ó ń bìtì ẹ̀dá at the end of the day wọ́n resolve sí price kan tó ní agree pé wọ́n á lọ gbé bá wọn níbi tó ti ní kó gbé wá wọ́n lè gba owó yẹn wọ́n pa ọmọkùnrin lójú ìyá ẹ̀ ló ṣe fóun ní kọ́dẹ̀ ní the only issue tí obìnrin yẹn ní láyé lọ́rùn. Ìbí ìyá ṣe nítò alátàbí Abiyamo dìde wọ́n tún sùn tiẹ̀ lẹ́sẹ̀ wọ́n ti fọ́ ẹsẹ̀. Àwọn mélòó ni gbogbo sílẹ̀ bí o bá tètè pẹ̀ ìjà àwọn máa pa àwọn àjẹ́ pa gbogbo àwọn méjì tó pa pèsè wọn dànù. so tí bá gbọ́ yín dáadáa àwọn mẹ́ta ni wọ́n kidnap tálẹ́ kẹta. Àwọn mẹ́ta ní kidnap. Tálẹ́ kẹta. Kidnap ìyá. Okay. Wọ́n kidnap ọmọ wọ́n dẹ̀ kidnap ọmọ ọdún mẹ́sàn-án lọ́mọ yẹn. Okay. Níbo ló ti ń bọ̀ gangan tó fi di wọ́n kidnap wọn àti pé apá gangan ló kidnap wọn. Wọ́n wọ̀ dàda tó ṣogbo àgàdá bí nǹkan náà ń pe àdúgbò yẹn ní Àbújá wọ́n ti bẹ̀rẹ̀ débẹ̀ àgàdí àdàgbà bí something bí wọ́n ń pè bẹ̀yẹn wọ́n ṣàtìfẹ́ wọ Àbújá ó ti close to Àbújá wọ́n dẹ̀ rí àwọn tó wọ aṣọ military lọ́sẹ̀ dúró pé military men ni wọ́n láì pé wọ́n kì í ṣe military men o. So torí pé wọ́n wọṣọ military ni wọ́n ṣe dúró ní àbí báwo. Torí pé wọ́n wọṣọ military làwọn ṣe dúró gbàgbọ́ military men ni wọ́n. Pé káwọn ọ̀nà ẹni tó jọ́ lọ́pàá on the road. So ọjọ́ márùn-ún ni wọ́n lò kó tó di pé wọ́n wá pa wọ́n ní àná torí àná. Mẹ́tẹ̀ẹ̀dọ́ ti kó wọn wá ṣẹ̀ṣẹ̀ pa ní Friday lẹ́sẹ̀ṣẹ̀ wá pa wọ́n. Wọ́n dẹ̀ bọ́ ìyẹn náà wọ́n ti dáadáa wọ́n ní ìgbẹ́ ni wọ́n ń dá láàrin wọn. Bringing the world closer to your doorstep. Ìkúnlẹ̀ Abiyamo o mọ̀jẹ̀sí abíwòsí Abiyamo ọ̀hún tá a fẹ́ kí wọ́n pa ọmọ òun níṣẹ́jú òun kò sí Abiyamo ọ̀hún tá a fẹ́ kí wọ́n dẹ̀mí ọmọ òun légbodò níṣẹ́jú òun ìyá yìí ó tara Abiyamo wípé ẹ má pa ń lọ́mọ kàkà bẹ́ẹ̀ pa òun di ṣùgbọ́n ẹ̀ pa òbóró wọ́n pa ọmọ wọ́n tún fọ́ ìyá ẹ̀ níbọn ní kókósẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún gba owó ọ̀hún ẹ wò ó ọ̀nà mélòó ni wọ́n pàdánù ọ̀nà mẹ́ta èkìní wọ́n pàdánù owó wọ́n tún pàdánù ọmọ wọ́n tún pàdánù ẹsẹ̀ ìyá yìí ǹjẹ́ bá ṣe máa bá lọ rèé kí ni ìjọba wa ń wò kí ni àwọn ìjọba wa ń ṣe kí àwọn ìjọba wa yé tí wọn ò di sọ̀rọ̀ yìí ibẹ̀ níjọba sì ti ń fún àwọn òṣèré wa ní àwọ́ọ̀dù káàkiri ilẹ̀ yìí wọ́n ń fún yàn láwọ́ọ̀dù nígbà tí ogun sì ti kó lù ú ọkàn wọn balẹ̀ torí pé wọ́n mọ ibi tí wọ́n ń lọ ọkàn ìjọba balẹ̀ pé àwọn wọ̀nyí àwọn làwọn rán wọn ṣe àwọn làwọn ń lò wọ́n agbára táwọn bá ṣe fún wọn náà ni wọ́n ń lò kí wá ló wá dé tí Fúlàní tí ò wá nágbára lórí ìjọba tí ń bẹ lóta báyìí débi pé agbára ìjọba ò ká wọn ẹ̀yin Fúlàní ń lò bọ́n wọ́n ń lo AK-47 ẹ̀ sì fẹ́ kí àwọn ọmọ tí wọ́n nídìí nǹkan bọ́n yìí àwọn tí wọ́n lè lò láti lè fi dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn ará ìlú wọn ẹni ìjọba wọn ò gbọ́dọ̀ rà á ẹni ìjọba wọn ò ní àṣẹ àti ra AK-47 fún àwọn ọmọ ìlú wọn láti dáàbò bo dúkìá àti ara wọn ǹjẹ́ tó bá pẹ́ tó bá yá sáwọn èèyàn ò ní bọ́ta láti máa ràbọ̀ fún ara wọn báyìí ṣé àwọn èèyàn ò ní bọ́ta láti dìfẹ́ǹdì ara wọn fún ara wọn à ń pọ̀rọ̀ ìlárò à ń pè lówè ó máa ń lárò nínú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ máa ń wọgba ohun tá a mọ̀ rò pé eré bí àwàdà ó mà ti ń di gógó orí omú kódà ó ti ń wọlé tọ́ni lọ tá a sì mọ̀ bá a bá sì fura Yorùbá gan sọ̀rọ̀ wọ́n ní pánsá ò fura pánsá jánà ajá ò fura àjájìn bí onílé yìí ò bá fura sólé ò wá ní kò lọ́tẹ̀ yìí kì í ṣe olè tí ó kó dúkìá tí ó kó owó tí ó pẹ̀yìn dà olè tí ó kó dúkìá tí ó tún gbẹ̀mí ni bẹ́ẹ̀ yóò bá ṣọ́ra Yorùbá sì ní igi gogoro wọ́n gúnmi lójú àtòkèrè báyìí lójú àti yẹ tá a bá wá yí ọ̀rọ̀ yìí ṣẹ́pa ò wá ní ṣèkan ò ní dàrú báyìí
nígbà tí ikú bá ń pa ọ̀dọ́ níṣejú òbí ẹ wá gbọ́n tarábìnrin sọ wípé ìyá yìí ò níwájú kò ní lẹ́yìn kò sì bí ju ọmọ kan oṣù yìí náà lọ òun náà lẹ́sìn mú lẹ́sìn pa yìí ṣé ògùn náà kan oṣù ìyá yìí ṣé kò ti wọ mi báyìí ẹ wá sọ fún mi ṣé ikú gan ò ti pàyà ọ̀hún ṣé ikú gan ò ti pa màmá ọ̀hún bí torí pé ìrònú wípé wọ́n pa ọmọ oníṣejú òun wọ́n dẹ̀mí ọmọ òun légbodò níṣejú òun tóun ò sì kú tóun sì ń bẹ láyé kí wá láyé tóun wá yìí ṣáyé ìyàpọ̀ lòun wá yìí torí pé ẹni tó ń fún ìyá yìí lóúnjẹ náà ni wọ́n ti pa yìí ẹ sọ yóò ní ìyá sí rònú ẹ sọ sínú dààmú ẹ sọ sínú wàhálà ayé ẹ jù sínú fìtínà ayé ẹ jù sínú ìṣòro ayé irú kí lẹ fẹ́ kó padà wá pa ìyá yìí ẹ ti mọ̀ wípé ìyá ìgan fún ara rẹ̀ gan ti gbọ́jọ́ òkú ẹ̀ ó ń dòde kíkú òde ni àwọn ìjòyè àwọn ọba ìlú àwọn ọ̀tọ̀kùnrin lùlù tó yẹ kí wọ́n gbé kínní lárugẹ tó yẹ kí wọ́n wò pé iná ti jó dórí kókó ó yẹ káwọn mọ̀rọ̀ yìí ní skámù ní ọ̀kúnkúndùn ààrẹ oyè ààrẹ olùgbọ́n wọn sákàkiri ṣe torí pé kò tí ì kàn yín kò tí ì délé yín kò tí ì kẹbí kò tí ì kára yín kò jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe dùnyàn tó kò jẹ́ kẹ́ ẹ mọ ìbànújẹ́ tí èèyàn máa ń bá pàdé nígbà tí ẹnìkejì ẹni bá lọ kò jẹ́ kẹ́ ẹ mọ aburú tí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá nígbà tí èèyàn bá wọ̀ tó tó wò sí tí ò bá ríyàn láti ṣàánú ẹ̀ mọ́ wọ́n lu ọjọ́ 5 lákàtà àwọn wọ̀nyí wọ́n gba owó wọ́n tún pa wọ́n kí wá lérè wọn bẹ́ẹ̀ tí ìjọba ò sì dé sí gbogbo nǹkan wọ̀nyí torí pé tí ọba ń lé tí ọba ń lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ó mímú rántí ìjọba àná ìyẹn ìjọba Sani Abacha ó ní tí wàhálà bá pọ̀ nílùú tógun bá pọ̀ nílùú tó bá ti ń kọjá 48 hours ó ní dájúdájú ó ní ìjọba mọ̀ ń pa ẹ̀ eléyìí ti wá kọjá 48 hours ó ti kọjá 365 days ìyẹn ni pé ó ti kọjá tó ti lé lọ́dún kan ẹ wo hours tó wà nínú ọdún kan lásán lè tó jẹ́ pé ìjọba fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí wọ́n tún fi gbogbo ara sí ṣùwádìgbà tẹ́ bá wá pa wá tán lẹ́yọ kọ̀ọ̀kan ọmọ Yorùbá ni wọ́n ń pa yìí ìran ọmọ káàárọ̀ òjìrè ni wọ́n ń wèsì láì fún wọn yìí ṣáwa máa wòran rèé tá a sì mọ yọ níkọ̀kan bí ọmọ ọwọ̀ tá a fi wá yọ tán ṣébi tá a dúró sí rèé tẹ́sì mọ wòran tá a fi yọ tán bí ọwọ̀ tí ò ní sẹ́nikẹ́ni tí ó gbèjà wájà kí ló dé tó jẹ́ pé ọmọ aláṣọ wa wá ń wà kísà kí ló dé tó jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa wá ń gé egun kí ló dé tó jẹ́ pé ọmọ ńlẹ̀ wa wá ń ṣubú kàkàkiri ẹ wo ìdílé kan ni wọ́n ti tọ́ sínú wàhálà àti ìdààmú ayé yìí ìgbà wo lẹ fẹ́ kí ìdílé yìí kí wọ́n bọ́ nínú wàhálà yìí wàhálà ayérayé tí wọn ò lè bọ́ bẹ̀lẹ̀ ti jù wọ́n sí i ẹ sì gba owó ọ̀hún wọn ó sì ná wọn ó tún wá fi ra ohun èlò ìjà tó tún ṣekú pa wá a sì ń pe ìjọba a sì ń pariwo ìjọba gbogbo ojú ọ̀nà wa pátápátá ló ti di kòtò gìrìwò téèyàn ò lè wọ̀ ìbànújẹ́ sì ń dorí àgbàkodò ní gbogbo ìgbà ominú sì ń kọni ní gbogbo ìgbà ẹ̀rù sì ń bani ní gbogbo ìgbà kódà níbi tó burú dé àwọn ọ̀nà wa ti di death trap fáwọn awakọ̀ àtàwọn èrò inú ẹ̀ níbo la fẹ́ bàyàrá já báyìí níbo gan níbi tá à ń lọ tá àti ìrọ́kọ̀ a sì mọ ibi tá à ń lọ a sì mọ lọ́kọ̀ tó yẹ ká wà àmọ́ àti ìṣetán tó yẹ ká wọ̀ ibi tí wàhálà wà rèé tá a bá ti ṣetán tó yẹ ká wọ̀ á rí wípé dírẹ́fà ọkọ̀ yìí yóò sì bẹ́ẹ̀ ọkọ̀ òun yóò sì rin àrìn yìí yóò sì wà wàgúnlẹ̀ nítorí pé mi ò lè kú kan ò lè padà wá joyè ilé bàbá ẹ̀ tá a bá ń bá báyìí lọ tá a bá ń ṣe báyìí lọ ikú ó sì máa pa wá níkọ̀ọ̀kan tá a sì ní títí tá a fi wá tán tá a fi ní èèyàn kan mọ́ láàrin wa àmọ́ tá a bá pawọ́pọ̀ láti fa wàhálà yìí tá a bá pawọ́pọ̀ láti gbèjà ara wa jà tá a bá jọ pawọ́pọ̀ láti rí i pé a ti tán láti ṣẹ́gun fún ara wa ogun yóò ṣẹ́ ogun tí yóò ṣẹ́ lógun àwọn tí wọ́n ń pa wá yìí ogun tí ó ṣẹ́ lógun àwọn tí wọ́n ń pa wá lọ́mọ tí wọ́n ń pa wá lẹ́bí tí wọ́n ń pa wá lára yìí ogun tí ó ṣẹ́ ni ṣùgbọ́n báwo ọ̀nà wo ni ó gbà ṣẹ́ ọ̀nà wo gan lágbà ṣẹ́gun ogun yìí ọ̀nà wo lágbára wo gbà tágbára wo fi ká ogun yìí ó náà ní ká ṣera wa ní ìṣọ̀kan ẹ rí ni àwọn àgbàlagbà ní ká pawọ́pọ̀ ìkan mọ́lé wọ́n ní èrò ń parapọ̀ wọ́n máa gìyàn wọ́n ní àwọn oyin ti parapọ̀ wọ́n máa fara ṣe rí tá a bá pawọ́pọ̀ kájọ ṣẹ́gun ọ̀tẹ̀ yìí ọ̀tẹ̀ yóò padà tún wá tẹ̀ wá yóò sì tẹ̀ wá rì tá a bá ń sọ wípé èmi ni á padà wá di wípé àwa nígbò bá yàtọ̀ wípé àwa ni gan ló yẹ ká fi ṣáájú èmi ni eléyìí yóò fún wa ní oríyìn láti lè ja àjàyè ní àjàyè àti àjàṣẹ́gun ẹ wò ó agbára ìjọba gan wọ́n wò wá ràn ní torí pé ìjọba wọ̀nyí pé àwọn làwọn ń sponsor àwọn wọ̀nyí
ìjọba ló ń fún wọn ní okun àti agbára láti rí pé kí wọ́n máa pa wá nípakúpa. Ǹjẹ́ lájọ́ tí wọ́n ti wá ń pa wá bí? Ó di mélòó tí ìjọba Nàìjíríà tí wọ́n ti mú tàbí tí wọ́n ti prosecute pé àmú yín pé ẹ ti ṣẹ̀ ẹ jẹ́ ká prosecute wọn? Ó di mélòó? Ó di mélòó tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé nínú àwọn Fúlàní tí wọ́n ń pa wá yìí? Wọ́n dẹ̀ ń ka news every day and day. News dẹ̀ ń gbé bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn, bí wọ́n ṣe ń dẹ̀mí àwọn ènìyàn légbodò. Mélòó wá ni ìjọba ti pa nù wọn? Mélòó ni ìjọba ti rán lẹ́wọ̀n? Mélòó ni ìjọba ti fi mú wọn dófin? Torí pé àwọn ìjọba yìí náà ni wọ́n ń kó wọn wọlé. Wọ́n ń kó àwọn Fúlàní wọ̀nyí, wọ́n ń kó wọlé láti oríṣiríṣi country. Chad ni o, Niger ni o, Benin Republic ni o, jẹ́ gbogbo wátá ni wọ́n ti ń kó títí kan Chad wọ́n kó wọn wọlé. Kí ni wọ́n ń kó wọn wọlé fún? Wọn ò kó wọn wọlé fún nǹkan míì bí kì í ṣe wípé wọ́n kó wọn láti pé kí wọ́n wá jà, wọ́n náà sì múra jà. Ǹjọ́ wá ṣeéṣe kẹ́ bá onílẹ̀ jà lórí ilẹ̀ ẹ̀bí? Wọ́n sì mọ̀ wípé táwọn ò bá ti dojú ìjà kọ wá, táwọn ò bá ti pa wá tán, àwọn ò ní rí ilẹ̀ tán, àwọn ò ní rí gbà. Torí pé aim and objective wọn ni pé kí wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá. Ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti rí wọ́n ń pa wọ́n tó bá jẹ́ ọmọ Yorùbá. Torí ká ní wọn pa arákùnrin yìí, arákùnrin náà ní ipa pàtàkì tí yóò kó láti lè fi ran ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́, láti lè fi gbèjà ọmọ káàárọ̀ oòjíire, láti lè fi gbogbo tó bá ní kápá tọ́lọ́run bá fún ní agbára láti lè fi sọ́pọ́ọ̀tì rẹ̀ bí kí ìran wọn má parun. Àmọ́ nígbà tí wọ́n ti pa yìí, ibi tiẹ̀ ti dínú. Bẹ́ẹ̀ àwọn èèyàn wa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n ti padànù, àwọn tí wọ́n lámì tí wọ́n làkà láwùjọ. Arákùnrin kan ni wọ́n pa láti US lọ́jọ́ yìí tí wọ́n padà gbé lọ sí US ìbọmọ ilẹ̀ Yorùbá ni ní ìlú ẹ̀ gangan ní ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti wá kidnap òun náà. Ẹ̀rí Ogun sì tún wọlé wá pa ni. Ogun tún wọlé wá pa ni, Ogun tún wọlé wá pa ni. Ẹ̀rí pé wá dójú ẹ̀ báyìí. Ẹ̀rí pé ó ti débi tó lóògùn gbé sá. Ó ti débi tó lóògùn gbé sá because tá a bá tètè múra àwọn kinní yìí, a sì ń pè lówé ó sì náró nù. A sì ń fọwọ́ yẹpẹrẹ mú nǹkan wọ̀nyí tí ò yẹ ká fọwọ́ yẹpẹrẹ mú, a sì ń fọwọ́ yẹpẹrẹ mú. Ohun tí ò yẹ ká gbà kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá sì bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. A sì ronú wò, ẹ̀rù ò sì bà wá. Ayáwá ò sì mì wípé ǹjọ́ tí kíní bá wọlé dé báyìí ṣáàràrà gbà á. Ǹjẹ́ mi wa yóò gbé? Ǹjẹ́ a lè borí àwọn nǹkan wọ̀nyí? Ǹjẹ́ a lè ṣẹ́gun àwọn nǹkan wọ̀nyí? Ẹ̀mí a sì rárá gbà, ọkàn iye wa ò sọ́kàn wa ò lọ́bẹ̀. A ò ronú débẹ̀ wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé lótìtọ́ àti lódodo ni? Ṣé kíní yìí ò ní padà wá jó ohun aburú, ṣé kò ní padà wá bu wá lọ́wọ́, sáà ní padà wá jẹ̀ka àbámọ̀ lọ́jọ́ iwájú? Ṣé a ò ní padà wá gèka àbámọ̀ jẹ́ àmọ̀ tí ẹ̀rọ débẹ̀, iye wa ò mọ̀ sọ débẹ̀, ọpọlọ wa ò mọ̀ wí débẹ̀? A sì ń wòran, Ogun sì ń wọlé wá bá wa. A sì ń wòran, Ogun sì ń pa wá lọ́mọ, ó sì ń pa wá lẹ́bí, ó ń pa wá lára. Ẹ̀rù ò sì bà wá, àyà tiwa náà ò sì já. A sì ronú wò wípé àní kíní tó ń ṣẹlẹ̀ yìí ṣẹ́ mi wá gbé ságbára èmi àti ẹ gbé. Níbo gan lèmi àti ẹ fẹ́ bá yàrá já? Níbo la fẹ́ bá dé? Ọ̀nà wo la fẹ́ gbà tá fi lè bọ́ ń bẹ̀? A ò ronú wò. Àwọn wọ̀nyí sì múra ogun, wọn múra àjà wípé àníṣẹ́ àwọn ò pa yín tán, wọ́n rí pé ẹ̀ẹ̀kú nǹkan kan mọ́ lórí ilẹ̀ èèpẹ̀. Ọlọ́run ló dá wa. Ǹjọ́ wá ń ṣe kí ìran kan ó sì pa wa run láti pé Elédùmarè sọ wípé òun fẹ́ pa ayé run bí? Àmọ́ tí wọn ò bá wá rí wa parun, wọ́n lè pa wá débi pé a padà tún wá ṣerú fún wọn tí wọ́n tẹ̀ wá dé pátápátá. Ogun mà ti dé Bode, Ìkúnlẹ̀ Abiyamo, Ogun mà ti wọlé dé. Ogun ti wọlé dé, Ìkúnlẹ̀ Abiyamo, gbogbo Abiyamo yẹ mọ̀ dìde sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí mọ̀ tí ń kọjá ń tà mọ̀ rò pé a lè fọ́ yẹpẹrẹ mú. Ẹbí kan náà mọ̀ tún ti parun yìí. Ẹbí kan ni wọ́n tún ti parun yìí. Ẹbí kan ni wọ́n ti gbẹ̀mí wọn yìí. Bẹ́ẹ̀ Ògún náà gbogbo ìdílé kan ni wọ́n ti padànù yìí. Ẹni tó so ìdílé mú ni wọ́n ti padànù yìí. Àwọn tí wọ́n rèsì owó yìí, wọ́n rèsì látàrí pé tí arákùnrin bá jáde ọkàn àwọn ò balẹ̀ ni wọ́n ṣe rèsì owó yìí. Wọ́n wá kówó tán, wọ́n kówó kalẹ̀ tán, ẹ gba owó tán, ẹ tún wá pa á. Kí ló dé? Kí lẹ́ṣẹ̀? Ẹ béèrè fún ransom, ẹ dẹ̀ tún pa ẹni tẹ́ ẹ bá tún mú. Èyàn ṣe máa ń lù ìsọ̀nà méjì. Kódà nígbà tó bá pẹ́ tó bá yá, àwọn èèyàn ò ní ṣe tá àti sanwó mọ́ wípé tá bá kú sanwó ẹ̀ kú pa wọ́n náà ni. Tá bá fún yín lówó yìí, ẹ kúkú pa wọ́n náà ni. Tí wọ́n bá dẹ̀ tún gbówó lọ, wọ́n á nítorí pé wọ́n à ń gbówó lọ ni wọ́n ṣe pa. Àmọ́ wọ́n gbówó lọ́n sí wọ́n tún pa arákùnrin. Níbo gan la wá ń lọ? Ọ̀nà wo gan la gbà tá a fi bọ́ ọ́nù wàhálà yìí? Ọ̀nà wo lèmi àti ẹ rò pa lè gbà, ọ̀nà wo la lè tọ̀ tá a fi lè bọ́ ọ́nù wàhálà yìí? Kí ni the best solution to solve this problem at once? How can we survive this? Tá a bá wá ń wòran, tá a kọ etí ikú sí, tá a ti gbogbo wa tá
tá a ṣùgbà ẹ̀ wípé kíní yìí mi ẹni tó kàn lónìí ó lè padà wá kẹni tó padà wá kanni tó bá dọ̀la táwa náà ò tà láti ṣa ipá tiwa pé kí ni ọ̀nà tá a lè gbà ẹ jẹ́ ká play role tiwa nípa ẹ̀ pé ọ̀nà wo làwa gan lè gbà láti lè ṣẹ́gun kíní yìí ọ̀nà wo la lè gbà ṣé ká lọ́wọ́ bá gọ́fìmẹ̀ntì ni ṣé ká pàrọwà sí wọn ni àjọ ìrònú gbọ́dọ̀ wà tí ò bá sí nǹkan bẹ́ẹ̀ tí gbogbo orú nǹkan báyìí ò bá ti padà wá ṣẹlẹ̀ kíní yóò máa lọ bẹ́ẹ̀ wọ́n ó sì máa ka scores ni ṣé ẹ ti mọye minors tí wọ́n ti minors ọmọ Yorùbá lónìí ṣé ẹ ti mọye minors tí ọmọ Yorùbá ti minors lónìí tílẹ̀ mọ́ yìí ṣé ẹ ti mọye minors tí ìran Yorùbá tí wọ́n ti fi dínkù lónìí kò wá síjọ́ kan báyìí tílẹ̀ ó mọ́ lóde Nàìjíríà tí ẹ̀mí ò ní bọ́ mi ò tí ì rí ọjọ́ ọ̀hún tí kìí ṣe kú àti ọ̀dọ̀ Ọlọ́run o tí ẹ̀mí ò ní bọ́ mi ò tí ì rí ọjọ́ ọ̀hún ìjọba sì ń bẹ lórí oyè ìjọba sì ń bẹ ń bẹ wọ́n sì ń ṣèjọba yìí torí pé aburú yìí ò tí kàn wọ́n kò jẹ́ kí wọ́n mọ̀ lọ́rùn àwọn gọ́fúnà ń bẹ ń bẹ torí pé kò tí kàn wọ́n kò jẹ́ kí wọ́n mọ̀ lọ́rọ̀ àwọn kíni o àwọn rẹ́ẹ̀pù ń bẹ ń bẹ torí pé kíní yìí ò tí kàn wọ́n kò tí ṣẹ́wó mọ́ wọn lára wọn ò mọ̀ lọ́rùn bẹ́ẹ̀ àwọn local government council ń bẹ ń bẹ torí pé kíní yìí ò tí kàn wọ́n kò tí wọlé tọ̀ wọ́n wá kò jẹ́ kí wọ́n mọ̀ lọ́rùn ṣé bá ṣe wá mọ́ bá a lọ rèé ṣé bá ṣe máa bá a lọ tá a sì mọ ti lọ rèé tí ò wá ní sí nǹkan tẹ́nìkankan lè ṣe sí i tí ò wá sí ẹnikẹ́ni tó lè ní ọgbọ́n àti ìmọ̀ àti pé ọ̀nà báyìí láàgbà tá a fi ṣẹ́gun àwọn wọ̀nyí àwọn tí wọ́n ní àwọn ní agbára ọ̀hún dà kí wọ́n lù kárì torí pé níbi tó dé dúró tó dé dó báyìí ó ti débi tó lóògùn gbé sá agbára tẹ ẹ ní àwọn tẹ ẹ lò ó ẹ má jẹ́ kó nígbà tó bá tó wá kàn yín lẹ́tọ̀ọ́ lò ó torí tẹ́ ẹ bá lò tó bá fi wá kàn yín kẹ́ ẹ tó lò ẹ padà jẹ̀bi lọ́dọ̀ Elédùmarè tó fi ń lágbára yìí torí gbogbo ohun tá a bá ní Ọlọ́run fún wa láti lè lò ó láti lè fi ran àwọn ẹnì kejì wa lọ́wọ́ ni ohun tẹ́ ẹ ní tẹ́ lò yìí Ọlọ́run bá fún yín láti lè fi pé kẹ́ ẹ fi ran àwọn èèyàn lọ́wọ́ ni ẹ wo arábìnrin yìí bó ṣe sọ wípé wọ́n gba owó wọ́n tún pa arákùnrin yìí Ìkúnlẹ̀ Abiyamo ló ta òbíyá tó bí wípé àwọn ọmọ òun lẹ́ ń pàṣẹ ju òun yìí ìyá yìí dìde kó dàgà bọ́mọ yìí wọ́n tún fọ́ ìyá yẹn níbọn lẹ́sẹ̀ dájúdájú ẹ ti pa èèyàn méjì ẹ tún gba owó ẹ̀mí wọn torí pé ìyá tẹ fọ́ níbọn lẹ́sẹ̀ yìí yóò padà ronú kú ni kò sí àní kankan níbẹ̀ ó wá lè pẹ́ kó tó kú ni ṣùgbọ́n kò sí àní pé ìyá yìí ò ní padà sọ ayé lẹ̀ ni pé ọmọ òun lẹ́sìn páǹsì ju òun yìí kò sí bọ́mọ ṣe fẹ́ wulẹ̀ kó ṣe tó tí òbí ó gbàdúrà pé kí ọmọ òun ó tojú òun kú gbogbo abiyamọ ní máa ń gbàdúrà pé kí àwọn ó rí ọmọ tí ó sì rí lẹ́yìn àwọn ni abiyamọ ò kí gbàdúrà pé kí ọmọ àwọn tójú àwọn kó eléyìí wà ní ásídẹ́ǹtì kò fẹ́nu kọ́ kò fẹsẹ̀ kọ́ ó sì rìn ni kọ́lọ́run má jẹ́ ká sì rìn kọ́lọ́run má jẹ́ ká bọ́wọ́ dájúdájú àwọn ọlọ́pàá àti àwọn agbófinró tó ń bẹ níta báyìí fake ní gbogbo wọn mo sọ nínú chat mi pé a ti rí ibi tí wọ́n ti recruit almost like 300 policemen all are Fulanis níbo láwa ń lọ yìí àwọn repentant Fulanis ni wọ́n tún recruit sínú Nigerian force nígbà tí èèyàn gbé aṣọ military wọ̀ tó wá lọ dúró sí ojú títì sí láyé ológun we are in a military we are in a civilian era ẹ sì pera yín ní military tó yẹ kẹ́ ẹ wà ní barrack tó yẹ kẹ́ ẹ máa jáde tógun ẹ wá lọ dúró sí títì àṣẹ fake military nìyí àwọn tí wọ́n patrol kọ́ tó sọ pé àwọn patrol àwọn ṣe security patrol káàkiri ojú títì nǹkan níbo ni wọ́n wọlé sí níbo ni wọ́n wà lónìí níbo ni wọ́n wọlé sí kíní yìí sì ti wá di tó jẹ́ pé ó ti di ìlú mọ̀ káwọn èrò tún bà wọ́n tún ń wọlé Yorùbá wá láti wá tó máa pa wá ẹ̀rù bà wọ́n tún ń wọlé ọmọ káàárọ̀ òjíire wá wọ́n sì ń ṣe tó wù wọ́n kò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò ṣé bá ṣe máa bá lọ rèé tá a sì máa lọ tá a sì máa dẹrọ títí láéláé ẹ jẹ́ ká wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọdé ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin ọmọ aládéládé ọmọ aládéládé ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí bíbẹ̀ kọ́ á padà wá dẹrú àtẹ̀yìndé tá a bá ṣọ́ra ni á padà dẹrú ni tá a bá sì wá dẹrú ọ̀hún ìyà tí ó jẹ wá yóò ju eléyìí tí àwọn kun Elizabeth wọn fi jẹ wá lọ ṣe bí wọ́n sì ń da àgbàdo lẹ̀ táwọn tá à ń sá jẹ eléyìí yóò burú jù
eléyìí yóò burú, master slavery ló máa padà wá jẹ́, torí pé tá a bá kọ̀ tá a bá ṣe ojúṣe tó yẹ ká ṣe ń sìn yìí a sì padà, kódà kì í ṣerú Fúlàní kan ládà, àwọn kan tún bọ̀ tó yẹ pé tí wọ́n tún burú ju ti Fúlàní lọ, kingdoms làwọn tún gbà. ọ̀nà wo la wá fẹ́ gbà báyìí? Gbogbo abiyamọ yìí ẹ̀ mà ní fojú sunkún ọmọ, gbogbo abiyamọ ẹ̀ mà ní fojú sunkún ọmọ. Kí ni kò bí, kí ni kí wọ́n ti wá ṣe báyìí? ẹ gba owó ẹ tún pa wọ́n lọ́mọ. ọmọ ọdún 9 yìí kí ni tẹ́ fẹ́ kó máa jẹ́ ntọ́mọ yìí yóò máa rò ní gbogbo ìgbà? ọmọ ọdún 9 yìí irú ibo lẹ ti fẹ́ kọ́ ọmọ yìí kó dàgbà? ọmọ ọdún 9 tí àwọn ìṣẹ̀lẹ̀ lábà yìí tó sojú ẹ̀ ṣẹlẹ̀, irú kí ni tí ọmọ yẹn yóò máa padà wá rò? ọmọ ọdún 9 tí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá yìí tó sojú ẹ̀ ṣẹlẹ̀, irú èèyàn wo lẹ fẹ́ kọ́ ọmọ yẹn kó yà tó bá dọjọ́ iwájú? Torí pé ẹ ti jẹ́ kọ́ ọmọ yìí ó mọ tí wọ́n ń pè ní ayé, ẹ ti fi òdi ayé ẹ ti fi hàn ọmọ yìí, ẹ ti fi ìdàkejì ayé ẹ ti fi hàn ọmọ yìí, ẹ ti jẹ́ kí ọmọ yìí ó mọ tí ń jẹ́ ayé, ẹ ti jẹ́ kí ọmọ yìí ó mọ̀ wípé ayé tún rèé, ayé tún wà. ẹ gba ẹ̀mí bàbá ẹ̀ níṣẹ́jú ẹ̀, ẹ tún fi ìbọn fọ́ ìyá bàbá ẹ̀ lẹ́sẹ̀ níṣẹ́jú ẹ̀. irú kí lẹ fẹ́ kí ọmọ òun, irú ìtàn wo lẹ fẹ́ kó sọ? ọmọ tí wọ́n, irú ìtàn wo lẹ fẹ́ kí ọmọ ọdún 9 yìí, irú ìtàn wo lẹ fẹ́ kó sọ? ṣé ọmọ yìí ṣé tó bá ṣe ń sùn tó ń lálàá wípé wọ́n pa bàbá òun níṣẹ́jú òun, ṣé yẹn ni kó máa rò ni? àbí ọmọ ní tó jẹ́ pé memory wọn wà sharp, wọ́n magnetic ni wọ́n máa ń pick, tó wá pick irú sí yẹn, tó pick ẹ̀ tí kí ó dẹ̀ stick sínú ọpọlọ ẹ̀ tí ò kúrò títí láíláí. irú kí lẹ fẹ́ kó fi wò ó? ojú wo lẹ fẹ́ kí irú ọmọ, ojú wo lẹ fẹ́ kó fi wò ó? kí lẹ fẹ́ kí irú ọmọ òun, kí lẹ fẹ́ kó sọ, kí lẹ fẹ́ kó sọ tó bá dàgbà? ìtàn wo lẹ fẹ́ kí ọmọ, ìtàn wo lẹ fẹ́ kó sọ? ẹ ti pa lápáyé, ẹ pa àwọn òbí ẹ̀, ẹ tún pọ ọmọ yìí lápáyé, ẹ tún gbẹ̀mí àwọn òbí ẹ̀. irú kí lẹ fẹ́ kọ́ ọmọ yìí, irú kí lẹ fẹ́ kó sọ? Gbogbo abiyamọ o, ẹ mà ní fojú sunkún ọmọ. àmọ́ ní rìnjọ́ tí ibi ń pọ̀nà, gbogbo wa pátá àmọ́ ní sìnrìn, àmọ́ ní bọ́wọ́, àní sìnrìn. Yorùbá sì ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. eléyìí yóò bọ̀ mọ́ o, eléyìí tá ń polongo yìí yóò bọ̀ mọ́. ó ti dé, kódà ó ti wà ní góńgó orí imú wa báyìí, ó ti dé. àwa gbogbo àdẹ̀ ti mọ̀ pé lóòótọ́ ló ti dé, a sì fura pé lóòótọ́ ni kíní yìí ti dé, ṣùgbọ́n a sì ń rò pé àlá lásán ni. ọ̀pọ̀lọpọ̀ rò pé àlá lásán ni, kíní yóò kì í ṣe àlá mọ́. ẹ má jẹ́ kí í ṣe àlá. ṣebí tí wọ́n bá ń dì wá tán bá jẹ́ kárí náà tó yẹ pé a ní àṣẹ sí àwọn íńtánẹ́ẹ̀tì, a ní àlẹ̀ sí news, ó yẹ ká nẹ̀sẹ̀ sí ọpọlọ wa wípé ó yẹ kọ́kọ́ lọ́wọ́ sọ fún wa pé nǹkan ń dàrú. nǹkan mà ti ń dàrú kọjá ibi tá a mọ̀ lérò, nǹkan mà ti ń bàjẹ́ kọjá ibi tá a mọ̀ lérò, nǹkan mà ti ń dojú kọjá ibi tá a mọ̀ lérò. ó mà sì yẹ ká múra, ó yẹ ká múra. ẹ má wo ọ̀rọ̀ yìí ràn, ẹ má wo ọ̀rọ̀ yìí níran, ẹ má wo ọ̀rọ̀ yìí níran. ẹ má jẹ́ ká fi ọwọ́ yẹpẹrẹ mú tó wà nílẹ̀ yìí, torí pé tá a bá fọwọ́ yẹpẹrẹ mú ó lè padà wá bóni lọ́wọ́, ó lè padà wá dójú, tó lè padà wá pani ní ẹkún. tá a bá fi ọwọ́ yẹpẹrẹ mú nǹkan wọ̀nyí ó lè padà ṣe àkóbá fún wa kọjá ibi tó yẹ lọ. ẹ wo iye ẹ̀mí àwọn ọmọ wa tí wọ́n ti gbà, ẹ wo iye ẹ̀mí àwọn ọmọ wa tí wọ́n ti dá lóró, ẹ wo iye ẹ̀mí àwọn ọmọ wa tí wọ́n ti padànù, ẹ wo iye dúkìá àwọn ọmọ wa tí wọ́n ti waste dànù. ṣebí ṣẹlẹ̀ yìí ò báwo yẹ ká bẹ̀rẹ̀ sí ní ìró. ẹ wo àwọn ọmọ wa tí wọ́n ti gbẹ̀mí wọn dànù. níbo gan la wá ń lọ báyìí? níbo gan lèmi àti yín ń lọ? níbo gan la wá ń dojúkọ? níbo la ń dojúkọ? níbo la ń dojúkọ? níbo níjọba yìí wà? ṣé wọn ò rí náà ni? ṣé wọn ò rí ni? ṣé tí wọ́n di ni? etí wọn ò di. bẹ́ẹ̀ wọ́n rí náà, wọ́n rí tó ń ṣẹlẹ̀, inú wọn sì ń dùn bó ṣe ń ṣẹlẹ̀ yìí, torí pé ìjọba yìí náà ni ń lò wọ́n, ìjọba yìí náà ló ń kórin iṣẹ́ fún wọn. Fúlàní kan ti sọ ó ní níbo lẹ fẹ́ kí Fúlàní tó ń da màálùú, bó lẹ ti fẹ́ kó rówó ra AK-47 300 500,000. ó ní ìjọba ló ń fún àwọn, ló ń kó fáwọn káwọn bẹ̀rẹ̀ sí ní lọ máa fi pa ènìyàn. wọ́n sọ kí wá ló tún kù? kí ni ẹ̀rí tẹ tún wá? kí lẹ̀rú ta tún wá mọ́? kí ni ta tún fẹ́? kí ni ta tún béèrè mọ́? kí ló tún kù ta tún fẹ́ mọ̀ mọ́? nígbà tí wọ́n bá lè sọ nǹkan báyìí, kí la tún fẹ́ mọ̀? Fúlàní sì ń pa wá, wọ́n ń dẹ̀mí àwọn ènìyàn wa légbodò, bẹ́ẹ̀ la sì lè rí nǹkan kan ṣe sí. àwọn aṣíwájú ẹ̀sìn wọ́n kọ̀ wọ́n àárín nǹkan ṣe sí, wọ́n dákẹ́, wọn ò lè sòótọ́ ọ̀rọ̀, wọ́n ti jẹ́ dòdò, wọn ò lè sòdodo. gbogbo àwọn lọ́balọ́ba rèé,
àwọn náà dákẹ́ wọ́n mute bẹ́ẹ̀ wọ́n sì ń gbé àwọn ọba yìí náà wọ́n pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n kọ̀ wọ́n sọ̀rọ̀ torí pé kò tí kàn wọ́n àwọn lóyè àwọn ọ̀tọ̀kùlùlù àwọn náà dákẹ́ wọ́n fọwọ́ lẹ́rán torí pé kò tí pọ̀n wọ́n torí pé wọ́n ní àwọn tí wọ́n ń sọ àwọn ní àwọn ẹlẹ́sọ wọ́n ní ẹ̀sọ́ tiwọn lọ́tọ̀ tó ń sọ wọn tó ń sọ ẹbí tó ń sọ ara wọn ẹni tọ́lọ́run ọba ò tí ì lè mú ọlọ́run mi ò mà tí ì dá ẹni tọ́lọ́run ọba ò lè nà ní pàṣányà Elédùmarè ò mà tí ì dá ọba yìí sì dákẹ́ ó sì ń wòran òun wípé ní ọjọ́ tí òṣùwọ̀n ìyá yín bá kú ẹ jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì tòní ó nà tún mú wá fún yìí o ẹ rí i pé ogun ti dé ìkúnlẹ̀ Abiyamo ẹ jẹ́ ká múra o ogun ti wọlé dé o pánsá ò fura pánsájá ajá ò fura àjájìn onílé tí ò bá fura olè ní oko láṣẹ Elédùmarè olè ò ní kó wa lẹ́rù kò ní kó wa lọ́mọ lọ́wọ́ àní sírìn àní bọ́wọ́ bẹ́ẹ̀ la sì ní jẹni tí wọ́n ń wá o gbogbo apapata ẹ jẹ́ ká fi ẹ̀sọ́ ṣe o ìwọ tó bá rìnrìn àjò dákun má ṣe rìnrìn alẹ́ mọ́ rìnrìn ẹni ojú mọ́mọ́ kọ́wọ́ rìn pọ̀ pẹ̀lú àwọn èrò kọ́wọ́ rìn pọ̀ pẹ̀lú àwọn ọkọ̀ tó pọ̀ tẹ́ ẹ bá ti rin ìrìn àjò tó bá ti jẹ́ kó jẹ́ long distance tó o bá ti rí pé o ti wo bóyá bíi 2 to 3 kìlómítà ìwọ nìkan ni yá tẹsẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ́ rí i pé ọkọ̀ mẹ́ta àbọ̀kọ̀ mẹ́rin tẹ̀lé ọkẹ́ iwájú máa lọ papọ̀ dẹ́ẹ́ rí i pé ọkọ̀ mẹ́ta àbọ̀kọ̀ mẹ́rin tẹ̀lé papọ̀ ibi tó bá sì rí táwọn àmì bá ti mú ọ tán bá ní káwọn yòókù máa lọ kí wọ́n dúró sọ pé káwọn yòókù náà dúró dàrú mọ́ wọn lọ́wọ́ ń bẹ̀ wípé no àjọ ń bọ̀ ni àjọ lọ ni ẹ ò ní sìnrìn jọ ti fi ń pọ̀nà o a ò ní sìnrìn bẹ́ẹ̀ la sì ní bọ́wọ́ Elédùmarè ò ní já sìnrìn aburú ò sì ní kan ẹbí kò ní kan ara wa o aburú ò ní kàn wá gbogbo àwọn táburú ti wá kàn pátápátá Elédùmarè dákun bá wa bu omi ìtùnú sí wọn lọ́kàn bá wa rú àwọn ẹbí wọn lọ́kàn jẹ́ kí wọ́n lè bí ẹ wàhálà àti ìdààmú tí àwọn ìjọba tí wọ́n fọwọ́ ara wọn dìbò fún tí wọ́n kó bá wọn yìí jẹ́ kí wọ́n lè bí ẹ wàhálà yìí jẹ́ kí wọ́n rí ara gba wàhálà yìí sí má wàá ṣe òkú wọn má ṣe ní àkúfà fún ẹnì kọ̀ọ̀kan àbí Ọlọ́run gbogbo ìdílé tí àwọn Fúlàní tíjọba yìí tí wọ́n ti sọ di ìdílé ẹkún Ọlọ́run Elédùmarè bá wa fi omi ìtùnú síbẹ̀ bá wa dẹ́rìn padà sínú ilé yìí ojú àpá ò sì lè jojú ara ọ̀nà wo náà fẹ́ gbà ṣé wọ́n fẹ́ jí ọmọ wọn padà ní ṣùgbọ́n Ọlọ́run ọwọ́ lọ́ba tí fi ẹ̀rín padà wá dípò ẹkún fún ẹ̀dá dákun abíọ́ bá wa fi ẹ̀rín dípò ẹkún fún wọn o dákun abíọ́ Elédùmarè àwa náà mọ̀ jẹ́ àsìrìn mọ̀ jẹ́ bí wa bọ́wọ́ mọ̀ jẹ́ aráàrin rọ mọ̀ jẹ́ aráàrin sọ mọ̀ jẹ́ aráàrin fẹsẹ̀ sí Ọlọ́run dákun ṣọ́ wa níbi tí a ti mara sọ níbí yìí ó náà ni màá ti dákẹ́ fún tòní ìwọ tó bá ní ìbéèrè dákun fi ṣọwọ́ sí abẹ́ kọ́mẹ́ǹtì jẹ́ ká mọ èrò tiẹ̀ náà jẹ́ ká mọ tí ìwọ náà gbà lérò jẹ́ ká mọ bóyá gbogbo wa lè jọ pọ̀ ọgbọ́n àti ìmọ̀ pọ̀ láti rí i pé a gbìyànjú àti ṣẹ́gun àwọn wọ̀nyí ní tọ́lọ̀ bá fún wa ní ọgbọ́n àti ìmọ̀ àti òye eléyìí yóò sì ràn wá lọ́wọ́ àdó nǹkan ayọ́ gbà o wọ́n wá gbàgbé láti rí i pé kí o bá mi subscribe sórí YouTube channel yìí bẹ́ẹ̀ bá mi kílíkì tó ṣẹṣẹ bẹ́ẹ̀ kí o lè jẹ́ ẹni àkọ́kọ́ tí yóò máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wá ní ọlọ́kanjọ̀kan ó dàbọ̀ láyọ̀ àti ìdùnnú àti àlàáfíà òun náà ni gbogbo wa yóò tún máa pàdé a ò ní bọ́wọ́ o ẹ ṣé ó dàbọ̀.